ìṣẹ̀ṣe lèmi. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ògo ìlú Ìlọrin ti kú. Tí mo bá lógo ìlú Ìlọrin ti kú, ẹni ṣáàwó. Kí ni ń jẹ́ ògo? Ẹ̀yin tẹ́ ẹ kóra yín jọ tẹ́ ẹ ń sọ pé ẹ̀yin ni Ògo Ìlọrin, Ògo Ìlọrin. Kí ni ìtumọ̀ ògo? Níbi mo jù ọ́ lọ làgbàlagbà tí máa ń ṣẹ́gun ọmọdé. Kí ni tí ń jẹ́ ògo? Àlùkùránì wo ló fi ẹsẹ̀ tí ń jẹ́ ògo tó fìdí ẹ̀ múlẹ̀? Èdè abínibí wa ni ìtumọ̀ ògo. Sólógo ni yín tòótọ́. Kí lẹ ṣe tó mọ́gbó dání? Kí ni ìrìn àjò yín tó ní ṣe pẹ̀lú ògo tẹ́ ẹ fi ń pera yín ní Ògo Ìlú Ìlọrin tàbọ̀ mọ́ ológo? Ìwọ tó ń gbọ́ mi gangan, kí ni ìtumọ̀ ògo? Bíra rẹ léèrè. Ṣé rí bàbá gbọ́ lárúbáwá èdè abínibí wa èèyàn gbọ́dọ̀ tó fi tàn wá jẹ? Ebi ntọ́lọ́run fi ṣẹ̀dájọ́ mi nu kí wọ́n á máa fèdè tàmí níṣẹ́jú mi kí n má lè mọ̀ dáhùn tí wọ́n sọ sí. Ẹ yìí sọmọ ológo, Ògo Ìlú Ìlọrin ní ẹ pa òun. Wọ́n ti pọ̀ Ògo Ìlọrin, Ògo Ìlọrin ti kú. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Bàbá ń Bàrígà, ìwọ ni mo wá evangelist rẹ tó ní kí n wá dọ̀bálẹ̀ ńjọ́ sí pé bí evangelist bá tó wá dọ̀bálẹ̀ ẹnikẹ́ni kan ó tó ṣe evangelist ọ̀wá Ifá ló ní kí n má wá, Ọ̀rúnmìlà ló ní kí n má wá, ó ní kí n má wá dọ̀bálẹ̀ bóyá ò tó ẹni tí ó gbà dọ̀bálẹ̀ awo. Bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yìí káwo rere wọn kọ́ máa jẹ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ máa jẹ létí ọpọ́n. Nígbà tí bàbá ń bẹ láyé bẹ́ẹ̀yàn bá gbéde fábà ìtọ́ bá gbé sọ́rùn bàbá ò ní gbà kí babaláwo dọ̀bálẹ̀ kó fi dé fọ́rùn rẹ̀ kó fi dọ̀bálẹ̀ fóun. Bàbá ní aṣọ fẹ́ pa mí ni. Bàbá ń sọ bẹ́ẹ̀ torí pé wọ́n mọ̀ pé n ti ń jáwó yìí ṣe ẹni àrífín. Ìlọsẹ̀ mọ́ wọn lá pàápàá jùlọ nílùú Ọ̀yọ́ kí ọmọ awọ fẹ́ kí àgbàwo káwá máa bọ́ ìdè lọ́rùn. Látọ̀yọ́ ló ti ran ayé láti ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà àwọn ọmọ kú ọmọ àrùn ọmọ òfu ọmọ àdánù nílùú Ọ̀yọ́ ló ti wáyé. Àpọ́nlé bẹ́nu ṣẹ̀ṣẹ̀ o ọjọ́ orí ọ̀kan àkíra wa lójú ẹ̀rí bẹ́yàn bá dàgbà tó gà tó gògò tó bá ráwo tí ó bá mọ báyìí yọ sàpọ́nlé awo. Alukoso ni bàbá ẹni tí ń lu aro, àgbẹ̀ ni bàbá wọn alùsẹ̀kẹ̀rẹ̀ torí pé bá gbé ọ̀bá gbé kéǹgbè kò sí ní tálùsẹ̀kẹ̀rẹ̀ ó lù ọ̀gá la kápò ń jẹ́ bó ti wulẹ̀ kó lè mọ ọmọ aráyé ò ní babaláwo ni. Bàbá ń Bàrígà evangelist rẹ̀ rèé. Ọ̀rúnmìlà ní kí n mọ́kàn balẹ̀ ó ní kí n má dán olóhùn ọjà rẹ̀ Ọlọ́run fẹ́ náà gbá ẹnu ni. Ó ní tó ń sọ pé ńgbàmbá tó wá ní ó ṣeun ó ní yóò ṣe mí ìgbà débẹ̀ ń ò sì wá ó sì ṣe. Ta lọ́lọ́run wọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́sẹ̀ sákàtà wọn mọ́ o. ní ìráyè mọ́ bí tíjọ́ ń iṣẹ́ mi pọ̀ ayé ò ní rí ọmú ò ní dárùn oṣù ò ní dáràn àjẹ́. Èyí tó ṣẹlẹ̀ sí ọ tó ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ irú ìwọ tó lọ tó dé lọ́yọ̀ ọmọ kọ̀ọ̀kọ́ látara rẹ̀ ta lọ́lọ́ ni mò ń bá wí o. Torí tí ì bá jẹ́ pé n tó dé tó ní àríhun kì í ṣerú Bàbá ń Bàrígà ni ọmọ sọ pé kí evangelist kì kọ́ wá dọ̀bálẹ̀ fóun. Irú Bàbá ń Bàrígà kọ́. Yóò wá fẹnu rẹ̀ gbólẹ̀ fáwọn ẹnìkan Ògo Ìlọrin, Ògo Ìlọrin ti kú. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹni pé ilẹ̀ tá a ti kọ́lé sí ojúlé tá a ti kọ́ lọ. Ẹ̀yin tẹ́ ẹ jógo ìlú Ìlọrin ò ní la rí wọn. Àwọn Ògo ìlú Ìlọrin ni wọ́n pa wọn. Tẹ́yìn Ògo Ìlọrin tẹ́ ẹ bá ṣe dáadáa lórí ọ̀rọ̀ wọn tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n pa lọ́bọ̀lọ̀ ọmọ tí náà ò ní látúbọ̀tán rí. Ẹ̀yin gangan ò ní látúbọ̀tán rí. Mi ò ṣe pé ọmọ tí yín ni mò ń ṣẹ́. Ẹ̀yin lọ dáadáa Bàbá ń Bàrígà ọ̀yanu òkè àti tìsàlẹ̀ ó ní àwọn tí wọ́n fẹ́ gbé ìṣẹ̀ṣe wá ń jọ sí àwọn dojúkọ wọn sógun ní ń kó bọ̀ ni tẹ́lẹ̀ wọn gbọ́ wọ̀lú. Ìṣẹ̀ṣe ń bẹ nínú ìlú Ìlọrin babaláwo ń bẹ ẹni tí ń ṣògùn ń bẹ Ìyá Ọ̀ṣun ń bẹ oníṣàngó ń bẹ onílù ń bẹ àyàn ń bẹ Ọlọ́bàtálá ń bẹ wọ́n ń bẹ nínú ìlú Ìlọrin. Bí wọ́n ṣe ń bẹ nínú ìlú Ìlọrin ohun tá a fẹ́ wá ṣe nígbà náà ni pé gbogbo ohun tí ń jáyé fẹ́ gbé wọn lárugẹ o. Torí pé bọ́ọ̀ bá ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé kinní kan wọ̀lú Ìlọrin ayé òsè bọ́yà nǹkan kan bẹ tí ń gbé bọ̀ ló fi ń lẹ́rìí ọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ kò sí tí ń gbé bọ̀ wá lù Ìlọrin. Ìta fẹ́ wá ṣe nílùú Ìlọrin ni pé àwọn ọmọ ìyá wa ọmọ bàbá wa oníṣẹ̀ṣe ẹgbẹ́ ara wa tí wọ́n ń bẹ nínú ìlú Ìlọrin a fẹ́ wá kún wọn lọ́wọ́ láti jọ ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe August 20. Ibẹ̀ nìkan kọ́ la ti ń ṣe é a ti ṣe tìlú Èkó a ti ṣe ti Ogun State bọ́yẹ̀ tí ó tún kàn báyìí bọ́yọ̀ Ọ̀ṣun ni tàbọ́yọ̀ State. Ṣé wá rí èyí tá a fẹ́ wá ṣe nílùú Ìlọrin nígbà náà àṣírí ibẹ̀ mo fẹ́ tù yìí. Ìlọrin kọ́ la fẹ́ gbé wá a fi tọ̀pá bọ̀sà ni bá a bá tọ̀pá bọ̀sà gbogbo ìtẹ̀sẹ̀ ń gbà náà ẹ̀ ní í ṣe àgbé nǹkan kan wá lọ́rin kìí ṣe Ìlọrin lọ́kàn Èkó la ti fẹ́ ṣe ń gbà náà a ti ṣe tèkó ọdún yìí ńlá ṣe t'Ògùn State next one bóyá lọ́mọ akọ̀ ṣoṣe àbọ̀yọ̀ State. So ìgbà tá a lá ń bọ̀ a fi tọ̀pá bọ̀sà ní láti gbóhùn onílé. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ a ó ṣẹ̀ṣẹ̀ ńlọrin bẹ́yìn fẹ́ bẹ́ẹ̀ fẹ́ a ṣe ṣẹ̀ṣẹ̀ ńlọrin bí ó ṣojú ayé yín aṣẹ́yìn tẹ́ bá lọ
bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ a ó ṣẹ̀ṣẹ̀ nílọrin bẹ́ẹ̀ bá fẹ́ Ìlọrin ó padà gbàlejò ṣẹ̀ṣẹ̀ tá a padà sọ pé ibi ọkàn rèé ẹja máa lọ síbẹ̀ ká lọ rèé ṣe ará mi nínú rúmọlẹ̀ bàbá ń Bàrígà lọ́ba ní àwọn gbógun tiwọn ogun owó lẹ̀ ń gbé bọ̀ àwọn ní ń gbógun bọ̀ ìṣẹ̀ṣẹ̀ ò ṣe é bì wò kí ni ń jogo tẹ́ ń pera yín lógo Ìlú Ìlọrin bàbá ń Bàrígà sọtúmọ̀ rẹ̀ fàyẹ́káyé ọgbọ́ ògo ní ṣe pẹ̀lú àṣeyọrí ògo ní ṣe pẹ̀lú oríire ìtò ní ṣe pẹ̀lú oríire ní ń jẹ́ ògo ìtò ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú oríire ní ló ń jẹ́ ògo oríire sì ní ṣe pẹ̀lú àṣeyọrí ẹ̀dá láyé ọwọ́ á ní ṣe pẹ̀lú tí ń jẹ́ ókọ rere ó sì ní ṣe pẹ̀lú tí ń jẹ́ gbẹ̀yìn re ó rí bí mo ṣe tò fún ọ tí wọ́n bá sọ pé ògo ọmọ ògo aya ògo ọkọ ògo ọmọ adìkẹ́tì a rí àpẹẹrẹ pé eléyìí ó ní ẹ̀bùn tọ́lọ́run ọba fún ni báwo la ṣe gbé ọmọ ndélẹ̀ lérí tí ó fi jó lóríire ọmọ toríire rẹ̀ yẹn tí ó fi jẹ́ ní tí ó sọ lóko rẹ̀ nígbà tó bá yá kó lè bá a sí lẹ́yìn rẹ̀ ètí ń jógo nìyẹn o bẹ́ẹ̀ ni aya ológo ń bẹ ẹlòmíín ní níjọ́ tó bá ti bára obìnrin bẹ́ẹ̀ pàdé ńláyé rẹ̀ ti dáa yóò wá máa jẹ́rìí pé lágbájá ìyàwó mi níjọ́ tí mo ti fẹ́ ìyàwó mi níjọ́ náà ni láìní ti kú ònú ayé òun ọkọ ológo náà ń bẹ lọ́jọ́ tí aya tó bá ti fẹ́ ọkọ ológo ayé tiẹ̀ náà ó ti kú kò ní túmọ̀ mọ́ nínú Ògo Ìlú Ìlọrin ọjọ́ ọ̀la ilẹ̀ ti paun Ògo Ìlọrin ti kú ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́nu ẹ̀yà àjà torí pé bẹ́ẹ̀ bá jà kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ jẹ́ kó yọrí ire kí ìdájọ́ òdodo kó ṣẹlẹ̀ nítòótọ́ kẹ́ ẹ má pa lọ́bọ̀lọ̀ kì í ṣe gbogbo náà ń sọ lórí afẹ́fẹ́ àti ìgbọ́ o ẹnìkan kan ò tí ì gbọ́ àti ìgbà ń tẹ̀ ń sọ o à ń gbọ́ ni àti ìgbà tọ́ra àmọ̀ pé ẹ̀ lè ṣe kò sí ní tẹ́fọ́ máa ń ṣe láti ìjọ tí wọ́n ti mú ọmọ òun ká ní tòótọ́ lẹ̀ bá ń ṣiṣẹ́ á ti rí èèyàn 5-6 tí wọ́n ti dárúkọ pé lágbájá èèyàn mélòó lẹ ti dákọ pé wọ́n ti mú pẹ̀lú ọmọ pé wọ́n ti lọ rè gbélé tẹ́ fojú ẹ̀ hàn táyé ti rí pé wọ́n náà ti mú èèyàn 5 pẹ̀lú ẹ̀ àwọn ta ni. bàbá Bàrígà wà tún sọ̀rọ̀ ó ní bọ́bá jẹ́ pé tinú sàárè tọ́bá jẹ́ pààtì èèyàn tinú sàárè tó ti kú ìyẹn ọ̀tọ̀ sẹ́yìn ló ń lò ní bàbá Bàrígà sórí gbígbẹ ló ń lò ní ayé yìí ti sparrow jaira ẹ̀ tí ì sọ bí ẹ ń lọ màtá tí ń bẹ́lẹ̀ ó gùn gan o tẹ́ ẹ bá ń gbọ́ fà á ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀ ọmọ mọ̀mọ́ túyé láṣìírí ni omi ò tún túṣẹ́ ìkan jáde náà ọmọ àbí ìpàbí ọmọ tẹ́ ẹ tún bí ọlọ́run babaláwo èlówó kò parọ́ bẹ́ẹ̀yàn bá ń di àdàlú tó ń tẹ̀rín ọ̀ya jẹni tí ń jiyàn tí ń sunkún lọ ilé mélòó lọ́rùn mi là kọ́lẹ̀ táàsán pa afẹ́ kọ́ ògbólé ayé tán mọ́tò mélòó lọ́rùn mi là rà ẹ̀sìn mélòó ló nílé kan tá à ń pín lógún táàbà sọ pé tí ń jẹ́ afí ayé pé là ń wáká tí ọmọ eléyìí fi ń lanu gbàgà tó sọ pé àwọn babaláwo èlówó bí wọ́n bá jàjà lówó wọ́n mọ̀ra Corolla 2022 2004 2003 gbogbo ń tọ́ bá wulẹ̀ kó o pè pẹ̀lú babaláwo mo tún sọ pé béèyàn bá ń jàdàlú tó ń tẹ̀rín ọ̀ya jẹni tí ń jiyàn tí ń sunkún lọ àná wa ńlá ń rò ní òjì àbò ní jẹ́ bá a ṣe wá ń ro tòní náà àtún ní fi bọ̀lá wa jẹ́ ṣùgbọ́n nínú tí ń jẹ́ babaláwo tó ní owó wà débi pé tó bá jẹ́ pọ́lọ́ ń bá dá wa lẹ́ni tí máa ń ṣe sí àrími ni ẹnu mi gbà kí n sọ pé àrí babaláwo tí ọ̀sá àfáà tó lówó tó Nàìjíríà tá a wà yìí kí lẹ ní kí lẹ kọ́. ṣé pẹ̀lú kí ni ẹ̀gẹ́dùn tẹ́ ń wọ̀ ká. lẹ fi ń sọ pé babaláwo ọ̀tọ̀ lóore ọ̀tọ̀ làṣẹ pamọ́ mọ́ máa ń sọ èèyàn mélòó nínú ẹ̀yin àfáà ló ṣoore rí mélòó nínú yín ló ṣoore rí. tẹ́ ẹ bá ti rẹ́ni tí nǹkan ọ̀jọ́ lójú ẹni tí ọ̀pọ̀ nǹkan olórí ẹ̀dá ni. Ọ̀rúnmìlà ní mo yóyóyó ó ní mo fẹ́ ya ó dàbí ẹni pé kí n tó níkùn nítan ṣùgbọ́n bí ń pọmọ ẹlòmíì ó kọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ó gbé wẹ̀yìn ìfàjòyè wa ó ní okun yéye ní kí Ìjẹ̀ṣà ẹkú owó ní kí Ọ̀yọ́ ẹkú rẹ̀ gbà lára akétúmọ̀ kíra wọn ẹ̀ẹ̀kan ṣoṣo là kí àgbẹ̀ ó ní bàbá kí àgbẹ̀ lẹ́ẹ̀mejì bí ọ̀bà jẹ́ wọn kọ́kọ́ ṣe bí ẹni tọrọ sùjẹ́ lọ́wọ́ wọn ni adífáfá gbà á ti ń sáwòròde ìgbẹ̀yìn àgbàndúmọ̀ gbẹ̀yìn bí owó bá gbẹ̀yìn tán béèyàn bá kú kò lè dùn ni àgbàndúmọ̀ gbẹ̀yìn bí aya bá gbẹ̀yìn tán bàbá kú kò lè dùn yàn àgbàndúmọ̀ gbẹ̀yìn bí ilé tá a kọ́ mighty house tá a kọ́ tá a bá ti kú kò lè dùn nípa nílé nbì kankan mọ́ àgbàndúmọ̀ gbẹ̀yìn nìyẹn orúkọ eré sàn ju wúrà àti fàdákà lọ. Bàbá Bàrígà àwa gbọ́ pé wọn wá gbé ṣẹ̀ṣẹ̀ wá sílùú Ìlọrin máa ń gbà yẹn o torí ọpẹ́ la dá pé wọn gbé kinní yẹn wá sílùú Ìlọrin lákòókò tẹ́ ń sọ yìí ìgbà tí wọn wá gbé wá sílùú Ìlọrin níbi tẹ́ ẹni wọn ò ti ní bọ́ọ̀sà èyí tí ń bọ níbẹ̀ ń kọ́ Bàbá Bàrígà èyí tí wọ́n ń bọ níbẹ̀ ń kọ́ ẹ jẹ́ kí mọ̀lẹ́ ìrìn àjò ẹjọ́ tàn fáyé o èyí tó fi wáyé ká ẹ máa sọ aburú tí ń bẹ nínú Islam ẹ wá tó ń rìvásì ọ̀rọ̀ pé nígbà tí ń gbé kinní kan bọ̀ ẹ dín lọ́nà ẹ gbógun tì án dúró pé wọn ò gbọdọ̀ gbé wọlé ṣé wọ́n ń kógun bọ̀ ni. Bàbá Bàrígà
aráalé ẹni bọ́ bá ṣe ń tí ọ̀dà ó ṣe làáwí. bú bàbá ń Bàrígà o má di pé gbogbo mo ṣe ń ṣe làkàkà lórí ìrìnàjò tó ìfàjẹ́lìsì ń bú mi ní o lórí ìrìnàjò Ràmọ́nì. ẹ jẹ́ káyé ọmọ ibi tí ìrìn àjò náà bá dé dúró. ẹ jẹ́ káyé ọmọ ká mọ̀ pé nítòótọ́ lògo ìlú Ìlọrin ni wọn ò fẹ́ kógo ó kú nílùú Ìlọrin. tógo ìlú Ìlọrin ọba ti fẹ́ kógo ìlú Ìlọrin ó kú àfi kí wọ́n ṣègbìyànjú lórí ìrìn àjò ọmọbìnrin káyọ̀ fi lè rí mọ́lẹ̀ rẹ̀ kedere. ṣé mọ̀ pé yẹn aráàlú Ìlọrin iná lẹ sọ pé kò sáàfà gidi kan tó yanjú nílùú Ìwó ẹni kò sáàfà ń bẹ ẹni gbogbo pátá tí ń pariwo ẹni ìbùsí lásán ni wọ́n ń ké. ẹ̀yin alẹ́ Ìlọrin mọ̀ kàn wò yín ni o ìlú Ìwó bó ṣe tóun ìlú Ìwó ẹ wá ní ọ̀sáàfà gidi kan ń bẹ tó yanjú ẹni gbogbo pátá ẹni ọmọ kéwú ni wọ́n jẹ́ pé gbogbo tí wọ́n sọ pátá ọ̀rọ̀ tí ò ní làákàyè tí ò lẹ́kọ̀ọ́nú tí ò lórenú pé ni gbogbo àfáà ìlú Ìwó ń sọ. nílùú Ìwó mo tiẹ̀ sí bàbá Olúwo yẹn kí wọ́n fèsì ọ̀rọ̀ sọ̀rọ̀ náà pé pọ́n bàbá tàwọn sọ bàbá wọn wá kéwú ni gbogbo ètò wọn sọ àwọn mufti àwọn òótọ́ náà sì ní jàre ní bá ṣe pàtàkì inú ayé lèèyàn máa ń rántí èèyàn bá ti pàtàkì àfi sùúrù gbogbo ìwà gbogbo ètò ń sọ ń bọ́ọ̀lù yẹn ti wá jẹ́ k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ìlọrin ò ní bàjẹ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o ìlú Ìwó Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o ilẹ̀ kóòtù òjìrè lápapọ̀ Olódùmarè má jẹ́ ó bàjẹ́ o bí ọba ti bàjẹ́ nìkan kan má jẹ́ á bàjẹ́ ẹ jẹ́ kiri wa ẹ jẹ́ kó ṣẹ ẹ má jẹ́ á bá ọ̀rọ̀ wa dé kòríta pé kò yé wa mọ́ ẹ dákun ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ń sọ ìtọ́ yẹ ká máa rán àti ìdébẹ̀ o ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ń bẹnu tó yẹ ká máa rán gbogbo eléyìí tá à ń ṣe ìpátá àyàbá ni o bá a bá ń relé IBT etí ọ̀tún ọmọ ó tòsí ọmọ owó bí bá ti ń hó yẹn kò yẹ kó jẹ́ pé irú ariwo bẹ́ẹ̀ ni ò ní jẹ́ ká lè sọ̀rọ̀ àwọn tó yẹ ká fúngun mọ́ ń bẹ tá à ti sọ̀rọ̀ nípa wọn o tààrin ara wa là sì tún rán ná níbo la fẹ́ ṣe yìí dà ẹ jẹ́ á pa ìtọ̀pọ̀ kó lè bá a ṣe hó ẹ dákun gbogbo tó ṣe pàtàkì bí ìfẹ́ òsì bàbá ń Bàrígà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ akitiyan ṣẹlẹ̀ ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú Ìlọrin pẹ̀lú ọmọ tí wọ́n pa pẹ̀lú ọmọ tó náà pààyàn ṣùgbọ́n ẹ mọ́ táàgì rẹ̀ pẹ̀lú tí ń jẹ́sẹ̀ sí mọ́. bàbá wa kan sọ̀rọ̀ wọ́n ní báwọn òṣèré ọba máa ṣeré wọ́n ní kí wọ́n yé máa táàgì ọ̀rọ̀ ìṣẹ̀ṣe pẹ̀lú pé wọ́n ń pààyàn wọ́n fi ń ṣètùtù nígbà tí ọba sí ẹ̀rí fún un ṣé tí wọ́n bá sọ pé kí wọ́n má ṣeré orí ìtàgé bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ tí wọ́n á sọ sí kì í sọ̀rọ̀ ni. bàbá ń Bàrígà tó sọ pé gbogbo orú ìṣẹ̀lẹ̀ báyìí lẹ́ẹ̀fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lẹ́sẹ̀ gbógun ti ṣẹ̀ṣẹ̀ pé kí wọ́n wá ṣe àyájọ́ August 20 nínú ìlú Ìlọrin. ẹ̀rí wo lẹ rí fi lélẹ̀ ẹ̀rí wo lẹ rí fi sílẹ̀ ẹ̀rí wo lẹ lè mú jáde pé ibì kan bẹ tí wọ́n ti ń fèèyàn ṣètùtù. fídíò babaláwo tó pààyàn bá ní gbé jáde ẹ jẹ́ káyé náà rí òun náà. àní babaláwo tó pààyàn ẹ bá ní sábì mẹ́fà náà jáde irú àwa iná ti ẹ̀ dákẹ́. àbímbáyé kó ti àáfà bí 100 jáde ni. kí ló dé owó fún ni kò tó yàn mo bẹ̀ wá mo rọ̀ wá irú nǹkan báyìí ẹni tó pa ọmọ ìyá rẹ ni ẹni tó dúnbú ẹ̀ tó kún ọmọ ìyá rẹ ni ẹ sì wá wò ẹ̀san ń bẹ o àkọ́bí Olódùmarè ni èèyàn ní gbin àlùbọ́sà láyé kíru ẹni bẹ́ẹ̀ kó sì lọ rèé kọ́ lọ rèé kátìmọ̀. ẹ̀yin Ògo Ìlú Ìlọrin tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ tírú àwa yóò tó jáde pé a kì í kú iṣẹ́ kìí sàwọn tí ń pààyàn nìkan àwọn nìkan kọ́ lẹ́yìn iṣẹ́ lórí ẹ o kìí soso nìkan nìkan kìí sàjẹ́ nìkan lèké àáfàá tó sọ̀rọ̀ tọ́lẹ́yìn ọmọ kéwú gbogbo ọmọ sínétọ̀ ẹ̀ máa ń sàsí wọn kí wọ́n má lè sùn kí wọ́n má lè wò ó yẹ kẹ́ ẹ gbé àáfàá tó sọ̀rọ̀ yẹn bàbá Bàrígà ó yẹ kẹ́ ẹ gbé tó ní wọ́n máa sàsá àwọn ọmọ ọlọ́mọ kó ní wọ́n kó lè bá ṣe máa rí wọn fẹ́ fọmọ olówó ni káwọn ọmọ kéwú ọmọ fẹ́ ẹ̀ ní kúure bẹ́ẹ̀ bá kúure gan ẹ̀ ní sùnre kí ló dé àwọn ọmọ ọlọ́mọ káwọn ọmọ ọlọ́mọ tọ́ tí wọ́n dààmú lórí wọn. ìgbà oró kì í fọ́ òṣùwọ̀n tá a bá fi wọn oró kì í fàya àgbàlagbà tó bá gbin èbùkà lónìí yóò wù sórí ọmọ tiẹ̀ náà tó bá dọ̀la o. gbogbo ẹ̀yin alágbára tẹ̀ ń bẹ ní ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó lọ bẹ́ẹ̀ láì sí ìdájọ́ òdodo. ẹ̀yin adájọ́ ayé ń sọ yín lẹ́nu wọ́n ń sọ yín láyà wọ́n ń sọ yín létè ẹ jẹ́ kó yé ayé pé ti ń jẹ́ ìdájọ́ òdodo pé sì ń bẹ o lórílẹ̀‐èdè tá a wà yìí. Deborah ti ń pa lọ́jọ́sí tí ń sọ̀kò pa àgbọ̀n kankan lórí ẹ̀jú pé wọ́n pa lọ tí ẹ bá ṣe pásítọ̀ kan tọ́lọ rí kọ́lé fáwọn òbí ẹ̀ torí bí ọ̀rọ̀ náà máa bọ̀ nìyẹn o ìṣẹ̀lẹ̀ àwọn kan rọ agbéra wọn dìde yìí tí wọ́n gbé sórí afẹ́fẹ́ pé ìjọ kìnní kan ọmọ tí wọ́n pa ń jọ sí wọ́n ní kọ́lé fún wọn wọ́n ní ra mọ́tò fún wọn nígbà mo dá fantífà mi sọnù ẹ̀ ń bú abẹ́ ìjọ kìnní kan àwọn ọmọ tí wọ́n pa wọ́n fún wọn lówó wọ́n kọ́lé fún wọn nígbà ẹ̀ bá tiẹ̀ tó parí ẹ̀ tẹ́ bá tún dé ládé lẹ́bàá ní rán wọn Mẹ́kà lórí ọmọ kò sẹ́ni tó mọ tí ó yà kò sẹ́ni tí ó mọ tó mọ ń bí lọ́jọ́ ọ̀la àtúwà bàbá Bàrígà tẹ́ bá fẹ́ ṣàtúnṣe ẹ má ṣàtúnṣe ìbàjẹ́ Islam pẹ̀lú ìṣẹ̀ṣe ẹ má tàgì wọn mọ́ra wọn ẹ̀làbọ̀rọ̀ òbò àtọ́.